Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́ àgbé ọ̀gá, gba ọpẹ́ wa. Ẹni mímọ́ Ísírẹ́lì, gba ìyìn wa. Bíbí láti tètè kọ́ṣe ṣáà ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọlọ́run tún wá sọra rẹ̀ jáde. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè. Ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n. Ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa délé ògo. Kí gbogbo ògo jẹ́ tirẹ̀. Kí ìdáláre ó jẹ́ tiwa ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí yín káàbọ̀ sí abala ìrere náà lórí ètò yín, ètò wa ẹ kú ọjọ́ ìsinmi. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn náà ni a ti bẹ̀rẹ̀ àkòrí kan tí a pè ní ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́. Àkòrí gbòòrò tí a fún àkòrí yìí láti bí ọ̀sẹ̀ mọ́kànlá sẹ́yìn wà tí a ti wà lẹ́nu rẹ̀ náà nù. Títí òní tí ó máa ṣe jẹ́ apá kọkànlá rẹ̀, ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́, apá kọkànlá ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2022 ọdún 2022. Lónìí àyànfẹ́ tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ náà ni ó wà nínú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kíkà wa tí a máa ń kà. Ẹ̀kọ́ kíkà méjì náà ni a yàn láàyò tí a ń lò fún ẹ̀kọ́ yìí. Ẹ̀kọ́ kíkà àkọ́kọ́ ló wà nínú ìwé Hósíà orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 tó wípé ẹ wá ẹ jẹ́ kí a yí padà sí Olúwa nítorí ó ti fà wá ya, òun ó sì mú wa láradá, ó ti lù wá, yóò sì tún wá dì. Lẹ́yìn ijọ́ méjì yóò tún wá jí ní ijọ́ kẹta, yóò jí wa dìde. Àwa ó sì wà láàyè níwájú rẹ̀. Ní ẹsẹ̀ 3 ó ní nígbà náà ni àwa ó mọ̀ bí a bá tẹra mọ́ àti mọ Olúwa àti pèsè jáde lọ rẹ̀ bí òwúrọ̀. Òun ó sì tọ̀ wá wá bí òjò, bí àrọ̀ kúrò àti àkọ́rọ̀ òjò sí ilẹ̀. Bẹ́ẹ̀ náà la kà nínú ìwé Éfésù bákan náà. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 14 tó wípé nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn, sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Eléyìí náà ni àwọn ẹ̀kọ́ kíkà méjì tí a lò fún ẹ̀kọ́ yìí. Àwọn ẹ̀kọ́ kíkà ẹsẹ̀ bíbélì méjì tí a lò fún ìgbéró àkòrí gbòòrò ọ̀hún tá a ti ń ṣiṣẹ́ lé lórí. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́? Are you ready for a true revival? Are you truly ready? Are you ready for it? Are you waiting for it? And are you ready? Are you prepared? Are you prepared? Ṣé o ṣetán fún ìsọjí tòótọ́ yìí? Lónìí àyànfẹ́, ní tí a máa sọ̀rọ̀ lé lórí òun náà la pè ní ìsọjí ń ṣiṣẹ́ ìṣọ̀kan. Ìsọjí ń ṣiṣẹ́ ìṣọ̀kan ara. Revival unify the body of Christ. Revival brings unity to the body of Christ. Ìsọjí ó ń ṣiṣẹ́ ìṣọ̀kan àwọn ara Kristi. Ìsọjí ń ṣiṣẹ́ ìṣọ̀kan ara Kristi. Ta ni ara Kristi? Gbogbo alákùmọ̀ Kristi. Kristi Jésù òun ni ẹni tí ó kú fún wa lórí igi àgbélébù tó sì jíǹde lọ́jọ́ kẹta. Òun ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo, ẹni tó wá sáyé ẹ̀ṣẹ̀ yìí láti gba ikú tó yẹ kémi pẹ̀lú yín ó kú, ìyà ẹ̀ṣẹ̀ tó yẹ ká jẹ tí ó sì bá wa rú lórí igi àgbélébù. Ẹni ẹ̀gún ló yẹ ká pè wá, ó gbé ẹ̀gún nìkan sórí igi, ó sì fún wa ní ìdáláre. Ó wí pé ó parí lórí igi àgbélébù. Lára ọ̀rọ̀ méje tí ó sọ níbẹ̀, ta wá ní ara Kristi? Àwa Kristẹni náà ni, èmi àtẹ̀yin náà ni ara Kristi. Iṣẹ́ tí ìsọjí wa ń ṣe ni wípé ó wá mú wa sínú ìṣọ̀kan, ó ń dá wa padà sínú ìṣọ̀kan. Iṣẹ́ ìṣọ̀kan òun ni ìsọjí ń ṣe. Àyànfẹ́, ẹ rí i pé a ti wá síbi àbájáde ìsọjí nù. Ẹ rí i pé a ti wá síbi àbájáde rẹ̀, ìṣọ̀kan. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wò nínú ìwé Hósíà tí a kà, tẹ́ bá rí dáadáa. Ìwé Hósíà orí 6 wa ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Ẹ rí i wípé àwọn bí èdè tí wọ́n ń lò níbẹ̀ láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3 tá à ń lò. Ẹ rí i wípé èdè bí ìgbà tẹ́ bá ní collective statement ni. It's a collective statement. Kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan, kìí ṣe ọ̀rọ̀ tara ẹni nìkan, kò sọ̀rọ̀ singular person, ṣùgbọ́n ń sọ̀rọ̀ plural persons here. So láti jẹ́ ká mọ̀ wípé collective effort, collective achievement. So ẹ rí wípé tí a bá wo ohun tí a ń pè ní ìsọjí revival yìí, it's of two phases. Ni pé there's a personal revival and there's another revival that is corporate. Personal revival and corporate revival. That personal revival is just a revival tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú individual, tó ní ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan, tó ní ṣe pẹ̀lú orí òjòrí, ìsọjí ẹnì kọ̀ọ̀kan
àti ìsọjí gbogbogbò personal revival and corporate revival. Ẹ wá rí wípé èdè tí wọ́n wá ń lò bọ̀ ń bí ó fi hàn torí a ti sọ̀rọ̀ nípa ìsọjí lẹ́nì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ọmọdé, gẹ́gẹ́ bí àgbàlagbà. Ní ìsìn àti wá bọ́ sí ìpele kejì rẹ̀ tó ń já mọ̀ wípé corporate revival, ìsọjí tí ó mú gbogbo wa wá. Ẹ wá rí wípé ìsọjí yẹn wá ń pè fún òun ni ìṣọ̀kan, ó ń pè fún unity. Revival calls for unity. You know, that's what it does. A revival unifies the body of Christ. Revival brings unity among brethren, for us to come together. Ẹ rí wípé ìsọjí ohun tí ó ń ṣe nìyẹn, wo ẹja wo ni ẹ wá ẹ jẹ́ kí a yí padà sí Olúwa. Ó ń pè wá papọ̀, ó ń pè wá collectively, ó ń pè gbogbo wa into unity. Is calling each and every one of us. Èdè yẹn ń pè wá ẹ wá ẹ wá ẹ wá ó ní come, you know, come and let us return, let us. Gẹ́gẹ́ bí èdè tí Ọlọ́run tìkára rẹ̀ lò nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 26 nígbà tí Ọlọ́run yóò dá ènìyàn. Ẹ rí wípé èdè tí Ọlọ́run náà lò nìyẹn, let us. Let us jẹ́ kí a dá ènìyàn. So collective effort, to have a collective achievement, you know, to have a greater achievement. Ó ní ẹ wá ẹ jẹ́ kí a dá ènìyàn. Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. That is Genesis chapter 1 verse 26. Ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 26. Torí náà ìsọjí ń ṣiṣẹ́ ìṣọ̀kan. Bí ibikíbi tí ẹ bá ti ń retí ìsọjí, ẹ gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan. Àyànfẹ́, bí a bá ń sọ̀rọ̀ nípa ìsọjí, à ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan. Torí náà bí ẹ̀yin bá wá ní ẹ ti gbàgbára ìsọjí, àbẹ́yìn ní ìsọjí kan tẹ́ ṣe ní ilé ìjọsìn yín, tàbí ní ìsọjí kan tẹ́ ṣe lágbègbè yín, tó sì jẹ́ wípé ìyapa náà ni ó sì ń padà dálẹ̀, á jẹ́ wípé kì í ṣe ìsọjí, á jẹ́ pé ètò nǹkan míì lẹ ṣe nu. Tó bá jẹ́ pé ètò ìsọjí ni ní tòótọ́, ní tí ìsọjí ń ṣe ni wípé yóò ṣiṣẹ́ ìṣọ̀kan. Ìsọjí kì í ráàyè láàrin ẹlẹ́yàmẹ̀yà. Ìsọjí kì í ráàyè láàrin ìyapa. Ìsọjí kì í ráàyè láàrin rúdurùdu. Ìsọjí kì í ráàyè níbi tí ọ̀tẹ̀ tàbí àdámọ̀ bá wà. Ṣùgbọ́n níbi tí ìṣọ̀kan bá wà, níbi tí ìfẹ́ bá wà, níbẹ̀ náà ni ìsọjí ti máa ń ṣe iṣẹ́. Níbẹ̀ ni ìsọjí ti máa ń fi ara hàn. Torí náà ìsọjí pè fún ìṣọ̀kan gbogbo ara Kristi. Ìsọjí pè fún ìṣọ̀kan ara Kristi. Ó pè fún ìṣọ̀kan àwọn ará. Ó pè fún ìṣọ̀kan àwọn ìjọ Ọlọ́run káàkiri gbogbo àgbáláyé. Èyí tí ìsọjí wà fún nìyẹn o. Ẹ wá ẹ jẹ́ kí a yí padà. Ẹ rí wípé ní ẹsẹ̀ kejì rẹ̀ ó tún ní lẹ́yìn ijọ́ méjì yóò tún wa jí. Kò sọ wípé yóò tún èmi nìkan jí. Toró mọ̀ wípé ìsọjí ó máa kúrò ní phase 1, ó máa bọ́ sí phase 2. Ìsọjí máa kúrò ní individual level, ó máa bọ́ sí corporate level. You know, ìsọjí máa dé ipò pé kìí ṣe èmi nìkan mọ́, iná máa ń ran iná ni. Àyànfẹ́, ìsọjí bó bá ṣẹlẹ̀ láyé mi, tó ṣẹlẹ̀ láyé yín, tó ṣẹlẹ̀ láyé Pelu, tó ṣẹlẹ̀ láyé Pétérù, tó ṣẹlẹ̀ láyé Jòhánù, yóò ranra wọn. Ìsọjí wa yóò wá máa ranra wa. Gbogbo àwọn àjọ padà sọjí papọ̀. Ní tí ó sì mú wa náà ni wípé kí a wà ní ìṣọ̀kan. Torí wípé Jésù kan náà ọ̀kan ṣoṣo ni lánàá òun náà Jésù kan ṣoṣo yẹn, Jésù ọ̀kan náà lánàá, òun ni lónìí, òun ni títí ayérayé àìnípẹ̀kun. Jesus Christ, same yesterday, today and forever. Kò sí kò yí padà. Kò sí pé Jésù ti Áfíríkà ni tàbí Jésù ti àwọn aláwọ̀ funfun ni, rárá. Kì í ṣe pé Jésù kan wà fún àwọn Júù, pé Jésù míì sì wà fún àwọn Hélénì, rárá. Jésù kan náà ni Jésù ẹni tí ó kú lórí igi àgbélébù. Jésù Kristi ọ̀kan ṣoṣo, ọ̀kan náà, same yesterday, today and forever. Torí náà ìsọjí pè fún ìṣọ̀kan. Ìsọjí pè fún ìṣọ̀kan. Bí ẹ bá sì wò ẹ rí wípé n tí Jésù gan fúnra rẹ̀ gbà lérò ni nínú ìwé Jòhánù orí 10. Nínú Jòhánù orí 10, ó jẹ́ àdúrà Jésù, ó jẹ́ èrò rẹ̀, ó jẹ́ àníyàn rẹ̀, ó jẹ́ tí ó bá Ọlọ́run sọ pé ó jẹ́ èrèdí gan tí Ọlọ́run fi rán Jésù wá sáyé. Ó jẹ́ èrèdí tí Jésù gan tí Ọlọ́run ṣe fi ara rẹ̀ hàn nínú ẹran ara, tí Ọlọ́run fi ara rẹ̀ hàn láwòrán ènìyàn, pé kí ìṣọ̀kan kí ó lè wà gẹ́gẹ́ bí ó ti ń bá wọn wà nínú ọgbà Édẹ́nì. Bẹ́ẹ̀ bá rántí dáadáa nínú ìwé Genesis, Bíbélì já mọ̀ wípé ní ìgbà ìtura ọjọ́ Ọlọ́run a máa sọ̀kalẹ̀, a máa dígbà sọ̀kalẹ̀ láti bá Ádámù
baba ńlá wa àkọ́kọ́ láti sọ̀kalẹ̀ láti gẹ́gẹ́ bí baba àtọmọ tí ṣọ̀kan ń bẹ láàrin wọn kó tó di pé ẹ̀ṣẹ̀ fi ìyapa sí wọn láàrin. ẹ kú mọ̀ wípé èèwọ̀ kan tí Ọlọ́run ní náà nù òun náà lẹ̀ṣẹ̀. Ọlọ́run kì í bá ẹ̀ṣẹ̀ ṣe gbogbo ohun tá bá ti pè ní ẹ̀ṣẹ̀ òun náà ní èèwọ̀ ti Ọlọ́run torí ojú Ọlọ́run korò sí ẹ̀ṣẹ̀. Torí náà ìṣọ̀kan náà ni Ọlọ́run sì ń ṣiṣẹ́ lé lórí òun náà ni Jésù ló wá fún. ẹ rí i pé nínú èròǹgbà Jésù nínú ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ 16 ẹ máa gbọ́ ó ní èmi sì ní àwọn agbo àgùntàn mìíràn tí kìí ṣe ti agbo yìí, àwọn ni èmi kò lè ṣe aláìmú wá pẹ̀lú, wọ́n sì gbọ́ ohùn mi, wọ́n sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. ẹ rí i wípé èròǹgbà Jésù gangan lélẹ́yìí o, wọ́n sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. Èrèdí ìsọjí gangan nìyẹn. In tí ìsọjí ń ṣe nìyẹn. It unifies the body of Christ. It brings unity among brethren. It brings unity to Christendom. It brings unity into the fold of Christ. Pé kí wọ́n lè jẹ́ agbo kan, one flock, one fold, and one shepherd. That's the purpose of revival. I will read in English. And other sheep I have, which are not of this fold, them also I must bring, and they shall hear my voice, and there shall be one fold, and one shepherd. One fold and one shepherd. ẹ rí wípé èròǹgbà Jésù gangan nìyẹn. Kó má bàa sí ẹlẹ́yàmẹ̀yà ní agboolé ìgbàgbọ́, kó má bàa sí tèmi ní Pọ́ọ̀lù, tèmi ní Apollo. Iṣẹ́ tí ìsọjí gan ṣe nìyẹn. Ǹjẹ́ ẹ̀yin wá ṣe tán fún irú ìsọjí bẹ́ẹ̀ bí? Ẹ wá wò ó, ẹ wá rí i pé bí ìsọjí ṣe ń pè fún ìṣọ̀kan yìí tó jẹ́ wípé àbájáde ìsọjí ìṣọ̀kan ni máa ń mú jáde wá. Ẹ rí i wípé ìsọjí gan fún ara rẹ̀, mo sọ fún yín lẹ́ẹ̀kan pé láìsí ìṣọ̀kan ìsọjí ò lè ráàyè. Ẹ já lọ sínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 2. Ẹ rí i wípé ìsọjí tí ó ṣẹlẹ̀ ní yàrá òkè, in that upper room experience, that upper room experience tó ṣẹlẹ̀ ní ayé àwọn ọmọ lẹ́yìn ní ọjọ́ tí a fi ìpìlẹ̀ ìjọ tí Kristi sọ̀rọ̀ nípa Pétérù. ẹ rí i pé Jésù sọ fún Pétérù wípé mo wí fún yín pé òun ló fún lórúkọ ọ̀hún nítorí wípé Símíónì ọmọ bájó náà ni Jésù ló pè ní Pétérù pé lórí àpáta yìí lèmi ó kọ́ ìjọ mi. Ọ̀rọ̀ tí Jésù sọ lọ́jọ́ sí ni nígbà tí ọ̀rọ̀ náà yóò wá sí ìmúṣẹ lọ́jọ́ Pentikọ́sì ni. Nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 2 bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 1 ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀. Ohun ti gbà tí àwọn ọmọlẹ́yìn Jésù, ohun ti tí àwọn ará àwọn tí wọ́n wà ní ìṣọ̀kan nígbà náà ni afẹ́fẹ́ ìsọjí ohun tó fẹ́ dọ́dọ̀ wọn. Ìsọjí tí wọ́n ti ń pòǹgbẹ fún, ìsọjí tí wọ́n ti ń wá. Pétérù ẹni tó fìgbà kan sẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹni tó tilẹ̀ sọ wípé bóun bá tilẹ̀ ń kú lọ òun ò lè sẹ́ Jésù, tí Jésù wí fún wípé wo má tẹ̀ ìtanra rẹ̀ torí pé kákùkọ ó tó kọ ó ti sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta, ó sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta. Pétérù gan ò gbàgbọ́. Pétérù tiẹ̀ sọ wípé rárá kò lè rí bẹ́ẹ̀ pé òun ò lè sẹ́ Jésù. Àwọn ọmọ ẹ̀yìn tó kù náà àwọn náà wí nǹkan kan náà tí Pétérù náà wí, wọ́n ní àwọn ò ní sẹ́ Jésù. Àmọ́ ọ̀rọ̀ Jésù padà ṣẹ. Pétérù ńgbà tí agbára ìsọjí ò tí ì dọ́dọ̀ rẹ̀, nígbà tó sú, nígbà tó rẹ̀ lójú ọ̀nà ìgbàgbọ́, nígbà tó di wípé ẹ̀rù dé tí ẹ̀rù borí ọkàn rẹ̀ tí ò lè tẹ̀síwájú lójú ọ̀nà ìgbàgbọ́, ó sẹ́ Jésù. Kò tilẹ̀ sẹ́ Jésù nìkan gan, ó tún gbéra rẹ̀ gégùn, ó ń gbéra rẹ̀ ṣépè bóun bá mọ Jésù lólúwa àtolùgbàlà. Nígbà wọ́n bi í léèrè pé ṣe bí ìkan lára àwọn ọmọ lẹ́yìn rẹ̀ rè, ó lóun ò tiẹ̀ mọ̀ rí. Wọ́n tún bi í léèrè lẹ́lẹ́ẹ̀kejì, adéhùn ò tiẹ̀ mọ̀ kékeré tí ẹ ṣara lé wa, n ò tiẹ̀ bá pàdé rí. Ńgbọ̀ wá dé lẹ́ẹ̀kẹta tán bi í léèrè pé dájúdájú ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rè, eléyìí gan tiẹ̀ jẹ́ pàtàkì láàrin wọn. Ṣe ni Pétérù bẹ̀rẹ̀ sí ní gbéra rẹ̀ gégùn, ó bẹ̀rẹ̀ sí ní gbéra rẹ̀ ṣépè bóun bá mọ Jésù rí. Pétérù yẹn ní ìsìn nígbà tí afẹ́fẹ́ ìsọjí dọ́dọ̀ rẹ̀. Ẹ rí i pé mo sọ fún yín pé ó dá àárín kan gan nígbà tí ikú Jésù Olúwa wa lẹ́yìn àjíǹde Jésù Olúwa wa. Mo ní Pétérù gan sọ wípé òun lọ rè pẹja ń tòun, ó tiẹ̀ fi iṣẹ́ tá a gbélé lọ́wọ́ ó fi kalẹ̀ olóhùn òṣèyún mọ́. Pétérù kan náà tó sùn lójú ọ̀nà, Pétérù tó sùn èyí tó jẹ́ wípé ó rẹ̀ tó sùn nínú ẹ̀ṣẹ̀, tó sùn lójú ọ̀nà tí ìgbàgbọ́ rẹ̀ tó di akúrẹ̀tẹ̀ nígbà kan. Àwa ru ìgbàgbọ́ rẹ̀ sókè nípasẹ̀ ìsọjí. Báwo ni ìsọjí ọ̀hún ṣe wáyé? Nígbà tí òun pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ tí wọ́n wà ní ìṣọ̀kan ní yàrá òkè. Ẹ wò ó ní nígbà tí ọjọ́ Pentikọ́sì sì dé. Mo ti wà nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 2 nínú ẹsẹ̀ 1. Ó ní nígbà tí ọjọ́ Pentikọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Hey, look at that word. He said they were all with one accord in one place. One accord, unity. They were with one mind. One mind. Ọkàn kan. Wọ́n wà ní ìṣọ̀kan.
kò sí ìyapa, kò sí wípé rárá èmi ń bá tèmi lọ. Ẹ rí pé ìyapa ni Pétérù kọ́kọ́ lò nínú ìwé Jòhánù orí 21 tó ń sọ fún wọn wípé ẹ wo èmi lọ rè pẹja ń tèmi ni o. Mo bá wù yín ẹ lọ ibi ọ̀nà ibi ó bá wù yín ẹ gbà ní tó bá wù yín ẹ ṣe ń tiyín èmi lọ rè pẹja èmi ò ráyè gbogbo eléyìí mọ́ n ò rò pé ọ̀rọ̀ ìhìnrere pé ó ti ẹ̀wà fẹ́ nítumọ̀ mọ́ ṣé eléyìí náà làá wà jókòó tì ṣé òun náà làá máa jẹ ṣé iṣẹ́ Olúwa náà làá wà jókòó tì báyìí ṣé ìwàásù ìhìnrere náà làá máa wà káàkiri báyìí ṣé ká máa gbàdúrà fáwọn èèyàn yìí náà ṣé òun náà làá máa bá kiri báyìí láfi gbogbo ayé wa ṣe èmi lọ rè pẹja ń tèmi ni o. Ìyapa dé nígbà tó rẹ̀ lójú ọ̀nà ìgbàgbọ́ nígbà tí ìsọjí rẹ̀ tí iná ìsọjí rẹ̀ jú àjò rẹ̀ mú ń bi yín pé ǹjẹ́ ẹ ṣe tán fún ìsọjí tòótọ́ torí ìsọjí tòótọ́ a máa mú ni padà bọ̀ sípò nígbà tó bá wá mú ni padà bọ̀ sípò náà àtàn ìmọ̀ wa ń roni lágbára ni yóò wà fún ni ní agbára ju tàtẹ̀yìnwá lọ ẹ wà á ní ìgboyà tó borí ẹ̀rù ẹ wà á ní ìgboyà ẹ wà á ní ìgbàgbọ́ tó dájú ẹ wà á di akọni ìgbàgbọ́ táwọn ènìyàn náà yóò wá máa ròyìn yín tí wọ́n wá máa wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ǹjẹ́ ẹ ṣetán fún ìsọjí tòótọ́? Ìsọjí tòótọ́ yìí òun ló farahàn ní yàrá òkè níbí lọ́jọ́ Pentikọ́sì ẹ̀rí ni nígbà gbogbo wọn jọ wà ní ìṣọ̀kan tán wà ní ìṣọ̀kan nígbà náà ni afẹ́fẹ́ ìsọjí tí Jésù pinnu rẹ̀ fún wọn pé yóò ṣẹlẹ̀ nígbà náà ni tí Jésù ti ṣèlérí fún wọn pé wọn ò rí gbà agbára tó ní wọn ò rí gbà pé ẹ lọ ẹ̀yin ẹ sáà lọ rè é jókòó ní Jerúsálẹ́mù títí a fi kún yín fún agbára títí tẹ̀yin pẹ̀lú ó fi di alágbára títí tí a fi gba agbára ìsọjí tí a fi ní iná ìsọjí tí a tún náà ìsọjí yín dá láti lè rìnrìn àjò ìrere ntí agbélé yín lọ́wọ́. Wọ́n wà ní ọkàn kan níbì kan ó ní lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kù gbogbo ilé náà níbi tí wọ́n gbé jókòó. Ìṣọ̀kan ló mú ìsọjí wọn wá ká ní wọn wà ní ṣọ̀kan ni ó ṣeéṣe kí ìsọjí òun má wáyé. Mo wí fún yín pé ìsọjí kèé dúró níbi tí rúdurùdu bá wà ìsọjí kèé ṣẹlẹ̀ níbi tí ìyapa bá wà ìsọjí kèé ṣẹlẹ̀ níbi tí ọba ti di wípé a fẹ́ràn ara wa tó jẹ́ wípé n tó wà nínú wa yàtọ̀ síra wa ẹ sì jọ ń wà níbi ìpéjọpọ̀ àdúrà. Èrèdí náà nìyẹn tí ìsọjí ò ṣe farahàn lọ́pọ̀lọpọ̀ ilé ìjọsìn ẹ kàn jọ ń gbàdúrà ni ẹ lè pọ́gọ́rùn bẹ́ẹ̀ ẹ lè pé ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ẹ jọ máa gbàdúrà ẹ máa wo pé a sì rí àwọn iṣẹ́ àmì yìí a sì rí kà nínú Bíbélì ẹ̀yin wà fẹ́ máa mú ọ̀rọ̀ Ọlọ́run ẹ fẹ́ mú nírọ́ rárá o ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni ó sì dùn ó títí a sì rí àwọn èèyàn tí wọ́n practicalize ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ fún wọn torí wípé wọ́n tẹ̀lé lójúlówó wọ́n tẹ̀lé dójú àmì bẹ́yìn náà bá lè fi ọkàn kan wà níbì kan tèrò táyé ò yàtọ̀ sí ti Kọ́hìndé tèrò yín ò yàtọ̀ síra yín ẹ kàn jọ ń gbàdúrà papọ̀ ni inú yín ò jọ dáa síra yín èrèdí tí ìsọjí ò tí ì ṣe farahàn nìyẹn torí wípé lẹ́mìí ìṣọ̀kan torí wípé ẹ jọ wà ní ìṣọ̀kan ẹ jọ gorí òkè ẹ wà nígbà ẹ bá gorí òkè àdúrà òdì sáà lẹ́sà àjọ ń gbà fúnra yín lórí òkè ọ̀nà àádà tí ìsọjí yóò fi wáyé bó o ní ìsọjí yóò ṣe wá farahàn nígbà tí inú yín ò dáa síra yín nígbà tí inú ìjọ lágbájá ò dáa sí ìjọ tàmẹ̀dò nígbà tẹ́ ń jà lórí àwọn ọmọ ìjọ tẹ́ ẹ̀ sí ní ìṣọ̀kan tẹ́ ẹ̀ mọ̀ wípé Kristi Jésù òun gangan ni olórí ìjọ tẹ́ ẹ̀ rí Jésù gẹ́gẹ́ bí orí ìjọ mọ́ ṣùgbọ́n tẹ́ gbéra yín kalẹ̀ gẹ́gẹ́ bí orí ìjọ tẹ́ gbéra yín kalẹ̀ gẹ́gẹ́ bí olórí ìjọ tí gbogbo yín sọ wípé ìjọ tèmi ni ìjọ tiẹ̀ ni rárá ọmọ ìjọ tèmi ni ọmọ ìjọ tiẹ̀ ni ọ̀nà àádà tí ìsọjí yóò fi wáyé nígbà tí wọ́n wà ní ìṣọ̀kan ìsọjí wáyé ẹ rí wípé ìsọjí náà outcome tó tún mú wá lọ́wọ́ náà ni wípé ìṣọ̀kan ni bí ẹ bá ka ẹbẹ̀rún délẹ̀ dáadáa torí àkókò ti kó mi ń papá mọ́ra ẹ rí wípé nígbà tí adé ẹsẹ̀ keje ó ní a sì ṣe gbogbo wọn ẹ máa wo àwọn ẹtì ẹ̀wọ́ láti bí ẹsẹ̀ karùn-ún ó ní àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé Jerúsálẹ́mù ẹ máa gbọ́ ní ẹsẹ̀ kẹfà nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọn tí ń sọ̀rọ̀ ní èdè rẹ̀ á sì ṣe gbogbo wọn ẹnu sì yà wọ́n sì wí fún ara wọn pé wò ó ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọn yìí ṣe èyí ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa ẹ máa gbọ́ ẹ tẹ́ bá rí dé ẹsẹ̀ kẹsàn-án ẹ rí àwọn ìlú oríṣiríṣi mẹ́ àwọn ará Persia àti Media àti Elamu àti àwọn tí ń gbé Mesopotamia àti Judea àti Cappadocia ní tí ìsọjí ṣe ni pé ó pe gbogbo onírúurú èdè láti lè jẹ́ kí wọ́n understand ara wọn àwa fi Kristi hàn fún wọn a fi Kristi hàn lédè Hausa lédè Igbo lédè Yorùbá a fi hàn lédè Lárúbáwá a fi hàn lédè Faransé a fi hàn lédè Portugal ní Spanish ní gbogbo èdè one Lord one Jesus ètí ìsọjí ṣe nìyẹn gbogbo wa wà ríra wa bí ara Kristi gbogbo wa a wà color ò differentiate wa pé aláwọ̀ funfun ni tàbí aláwọ̀ dúdú rárá
ìsọjí mú ìṣọ̀kan wá. Ẹ rí wípé ìsọjí náà ní tí ó ṣe ni tí ó mú ìṣọ̀kan bá wọn ní ibẹ̀. Ìsọjí yàrá òkè la sọ̀rọ̀ nípa rẹ̀ wọn. Àyànfẹ́, ẹ rí wípé lẹ́yìn àbájáde ìsọjí ọ̀hún, ẹ rí pé gbogbo àwọn ènìyàn àwọn tí a gbàlà lọ́jọ́ náà ní sermon kan ṣoṣo tí Pétérù tí ó give lọ́jọ́ náà, Bíbélì já mọ̀ pé about 3,000 souls were converted. About 3,000 souls gave their life to Jesus. Wọ́n gba Jésù lólúwa àtolùgbàlà. Àwọn ènìyàn bí 3,000 ni wọ́n sọ wípé a fi ayé wa fún Jésù. Iṣẹ́ tí ìsọjí ń ṣe nìyẹn o. Ìsọjí ó mú ìṣọ̀kan bá ara Kristi. Kìí ṣe ẹlẹ́yàmẹ̀yà. Tẹ́ bá ti rí ìpéjọpọ̀ ìsọjí kan tó jẹ́ pé ní àbájáde rẹ̀ ìyapa ní mú lọ́wọ́ tàbí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀mí ni ti church ti wà lélẹ́yìn rárá, kò sí ní ti ẹ ti mọ̀ pé eléyìí kìí ṣe ìsọjí. Torí wípé àbájáde ìsọjí òun ni wípé kí ó mú ìṣọ̀kan bá agbègbè, kí ó mú ìṣọ̀kan bá ìjọ, kí ó mú ìṣọ̀kan bá ìlú, kí ó mú ìṣọ̀kan bá orílẹ̀-èdè, kí ó mú ìṣọ̀kan bá agbo Kristi káàkiri gbogbo àgbáyé. Bí ẹ bá wá wo, gbogbo wọn wà ní ìṣọ̀kan, gbogbo wọn ṣe ohun gbogbo ṣọ̀kan, wọ́n ní ohun gbogbo ṣọ̀kan nínú ìwé Ìṣe Àpọ́stélì orí 4, ẹja wo orí 4 yẹn, ká sì wo ẹsẹ̀ 22. Ẹja wo ẹsẹ̀ 22, Act of Apostles chapter 4 verse 32. Ó ní ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọ̀kan kan. Ẹ máa gbọ́ o, I will read again. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọ̀kan kan àti inú kan, kò sì sí ẹnìkan tí ó pé ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan. That is the result of revival. That's what revival brings. Ntí ìsọjí máa ń mú wá nìyẹn. Í máa ń mú ìṣọ̀kan. Ìsọjí kèédùn nígbà tí ìsọjí bá dé sáyé wa. Ẹni tó bá ti gbàgbára ìsọjí kèédùn tara rẹ̀ mọ́. A collective effort. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Òsíà, ẹ wá, ẹ jẹ́ kí a yí padà sí Olúwa. Ẹni tí ìsọjí bá dọ́dọ̀ rẹ̀ kéèdùn pé kí tòun nìkan ó dáa, bí kò ṣe pé kí ara Kristi ó dáa. Yóò wá máa dùn pé kó jọ dáa fún wa, kó dáa fún gbogbo àwọn ọmọ àjọ wa. Ẹni tí ìsọjí bá ti fẹ́ dọ́dọ̀ rẹ̀ kò ní fẹ́ sọ wípé òun nìkan lòun fẹ́ níláárí nínú ilé ìjọsìn tó ń wà. Kò ní sọ wípé ìjọ tòun nìkan ni kó dáa. Kò ní máa sọ wípé ìjọ tòun nìkan ni kó máa progress, kó máa tẹ̀síwájú. Gbọ́n ìjọ míì tán ti ń bẹ láyìíká rẹ̀ máa ti ẹ̀ tẹ̀síwájú rárá o. Torí kìí ṣe ìjọ tirẹ̀ bí kò ṣe ìjọ Kristi Jésù. Jésù ní orí ìjọ, gbogbo wa ní ara Kristi. Ìtí ìsọjí sì ń ṣe ni wípé yóò wá mú ìṣọ̀kan bá ara Kristi. It unifies the body of Christ. That's what revival does. Wọn kò sẹ́nìkan tí ó pohun tó ní nǹkan ti ara rẹ̀. Ó wá di pé àwa náà la ní. Kò yẹ kó sí yàtọ̀ láàrin ìjọ àgùdà àti ìjọ Pentecostal Church. Kò mọ̀ yẹ kó sí ntí à ń pè ní kò mọ̀ yẹ kó sí yàtọ̀ láàrin ìjọ aláṣọ funfun àti aláṣọ ara. Bó bá tilẹ̀ jẹ́ wípé láàrin àwọn aláṣọ funfun gan, àwọn pẹ̀lú gan wọ́n tún ní ìyapa láàrin ara wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni ìsọjí tẹ́lẹ̀ ń gbé kalẹ̀, ìsọjí tẹ́lẹ̀ ń ṣe, tó bá jẹ́ pé lóòótọ́ ni ìsọjí ti dọ́dọ̀ yín, ìsọjí ó yẹ kó fàmìyàn, ó yẹ kí á rí ìfarahàn rẹ̀ nínú ìṣọ̀kan yín. Bí kò bá ti sí ìṣọ̀kan, á jẹ́ pé kò sí ìsọjí. Iná ìsọjí in tó ń mú jáde náà ni ìṣọ̀kan. Ìṣọ̀kan ara Kristi, ìṣọ̀kan. Wọ́n ní ohun gbogbo ṣọ̀kan, kò sì sẹ́ni tó pé ohunkóhun ní ti ara rẹ̀. Àyànfẹ́, in tí ìsọjí ń ṣe gan-an nìyẹn o. Ìsọjí ṣe gan nìyẹn o. Gẹ́gẹ́ bí Paul ṣe pé àkíyèsí Pétérù. Àyànfẹ́, àkókò tí kó wa ń papá mọ́ra ẹja sáré wò yún. Gẹ́gẹ́ bí Paul ṣe pé àkíyèsí Pétérù níwèé Gàlátíà orí 2, tí Paul condemn tí a ń pè ní ẹlẹ́yàmẹ̀yà in the book of Galatians chapter 2 from verse 11. Ṣùgbọ́n nígbà tí Pétérù wà ní Antioku, mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 11 nìwọ̀n. Ṣùgbọ́n nígbà tí Pétérù wà ní Antioku, mo takò ní ojú ara rẹ̀ nítorí tí ó jẹ́ ẹni tí àbá bá wí, yes, nítorí pé kí àwọn kan tí ó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé, ó ti ń bá àwọn kèfèrí jẹun, ṣùgbọ́n nígbà tí wọ́n dé, ó fà sẹ́yìn, ó sì ya ara rẹ̀ sí apá kan, ó sì bẹ̀rù àwọn tí í ṣe onílà. Àyànfẹ́, níbẹ̀ náà ni Paul ni ó ti pe àkíyèsí Pétérù pé rárá, iná ìsọjí tá a dá fún wa, iṣẹ́ ìṣọ̀kan ní í ṣe. Kò sí yàtọ̀ láàrin Júù àti eléni, kò sí yàtọ̀ láàrin ìjọ lágbájá àti ìjọ tàmẹ́dò, kò sí yàtọ̀ láàrin Paul àti Apollo, kò sí yàtọ̀ kankan. Kò yẹ kí ìkọlà ó kó wàhálà. Ó rán létí gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́, ó rán Pétérù létí pé rárá o, èyí náà rántí bí ọ̀rọ̀ Ọlọ́run, bí ẹ̀mí Ọlọ́run ṣe tọ̀ ọ́ wá lójú ìran
ẹ rí wípé ẹ̀mí Ọlọ́run tọ̀ Pétérù wá lójú ìran pé nígbà tí Ọlọ́run fẹ́ rán sí Kọ̀nílíù nínú ìwé Ìṣe Àpòstélì orí 10 láti ẹsẹ̀ 9 rẹ̀ bí gẹ́gẹ́ bí Ọlọ́run ti rán létí bó ṣe fi ìran nìhàn pé kí o má bàa sí ìyàtọ̀ kí ẹ má pe àwọn kan pé àwọn eléyìí àwọn ìjọ ti lágbájá ni àwọn eléyìí àwọn ti tàmẹ̀dò ni àwọn eléyìí kì í ṣe ara wa rárá o gbogbo wa ní ara Kristi in as much tí a bá ti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà wa tí a sì ń pa òfin Kristi náà mọ́ torí pé Jésù yẹn ọ̀kan náà ni o Jésù kan ṣoṣo yẹn náà ni o ọ̀run kan náà ni gbogbo àjọ ń lọ bẹ́ẹ̀ náà ni Pétérù ṣe pe àkíyèsí tí Pọ́ọ̀lù pe àkíyèsí Pétérù náà sì ṣe àtúnṣe àyànfẹ́ Pétérù ṣe àtúnṣe ìṣọ̀kan yìí nígbà tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú lápá abẹ̀ báwo ni Pétérù ṣe àtúnṣe nínú ìwé Ìṣe Àpòstélì orí 15 bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 12 tí Pétérù ṣe àfọ̀mọ́ àwọn tí nígbà tí ìyàn jíjà bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn nípa ọ̀rọ̀ ìkọlà àti àìkọlà gbogbo wọ̀nyí náà ni tí ìsọjí tan ìmọ́lẹ̀ sí ìsọjí mú ìṣọ̀kan bá ara Kristi ìsọjí ó mú ìṣọ̀kan bá ara Kristi ni pé kò gbọ́dọ̀ sí tí a pè ní èmi ni ti Pọ́ọ̀lù èmi ni ti Àpólò gẹ́gẹ́ bí ẹ bá ṣe wò nínú ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 10 1 Corinthians chapter 1 verse 10 that's where I'm going to end it today the book of 1 Corinthians chapter 1 verse 10 kí a mú wá sí ìdánudúró tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ̀síwájú nínú ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 10 ó ní mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa Jésù Kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Now I beseech you, brethren, by the name of our Lord Jesus Christ, that ye all speak the same thing, that there be no divisions among you, but that ye be perfectly joined together in the same mind and in the same judgment. Àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́ apá kọkànlá? Òun náà la mú àṣetì ìgbọ̀nyín lónìí. Bí ìwọ náà bá ṣetán láti gba ìsọjí tòótọ́ láàyè, bí o bá ṣetán fún ìsọjí tòótọ́ tí ìwọ náà sì fẹ́ gbàgbára ìsọjí yẹn tí o sì fẹ́ rìn gẹ́gẹ́ bí a ti kọ̀wé ẹ̀ tí ìwọ náà fi ìfẹ́ ṣe gẹ́gẹ́ bí Kristi náà ti pinnu gẹ́gẹ́ bí ohun tí Jésù ń béèrè fún gẹ́gẹ́ bí ìpinnu Jésù pé òun sì ní àwọn ẹlòmíràn tó ń fẹ́ kó wà náà pé kí wàá lè jẹ́ agbo kan àti olùṣọ́ àgùntàn kan fi ọwọ́ rẹ sókè àyà rẹ sọ pé Jésù Olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ lónìí o gba ọkàn mi là fún mi ní agbára ìsọjí rẹ tú iná ìsọjí tèmi dá fún mi ní ẹ̀mí ìṣọ̀kan Ọlọ́run náà ẹ̀mí ìṣọ̀kan ẹ bẹ̀rẹ̀ sí ní gbà ládùúgbà pé Ọlọ́run rán ẹ̀mí ìṣọ̀kan rẹ sí gbogbo àwọn Kristẹni rán ẹ̀mí ìṣọ̀kan rẹ sí ara Kristi rán ẹ̀mí ìṣọ̀kan rẹ sí gbogbo ìjọ Ọlọ́run káàkiri àgbálá ayé jẹ́ kí wọ́n ríra wọn lọ́kàn jẹ́ kí wọ́n ríra wọn wípé ara Kristi ni wọ́n jẹ́ kí wọ́n ríra wọn wípé pé agbo Kristi ni wọ́n wà àti pé Kristi òun náà ní orí ìjọ pé àwa gan sì ní ìjọ rẹ̀ àwa ní ara rẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ tún iná ìsọjí wa dá iná ìsọjí sínú mi kí n lè máa yìn ọ́ lógo kí gbogbo ògo jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Bàbá aládùúrà yẹn gbà mú kí ẹ kú oríire ẹ̀yin náà pẹ̀lú ẹ máa gbàdúrà fún ara Kristi ẹ máa gbàdúrà fún ìjọ Ọlọ́run ẹ máa gbàdúrà fún àwọn tí ń wàásù ọ̀rọ̀ òtítọ́ kí wọ́n sì máa bá yín sọ ní gbogbo ìgbà nítorí pé ìsọjí mú ìṣọ̀kan wá ni o ìsọjí ìtòṣe náà ni pé ìṣọ̀kan ní í mú wá bí ìwọ bá sì ti gbọ́rọ̀ Jésù ṣùgbọ́n ò tí ì fi ayé rẹ fún o kàn ń gbọ́ nípa rẹ̀ ni àkókò nìyí fún ọ fi ọwọ́ rẹ sókàn àyà rẹ jẹ́wọ́ rẹ̀ lólúwa àtolùgbàlà rẹ lónìí Bíbélì sọ wípé ẹnu ni ọkàn ni a fi ń gbàgbọ́ ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà jẹ́wọ́ rẹ̀ wípé òun ni ọmọ Ọlọ́run yóò sì gbà ọ́ là lónìí Jésù wípé bí ẹnikẹ́ni bá wá sọ́dọ̀ mi èmi kì yóò tàánù bó tilẹ̀ wù kí ó rí sọ pé Jésù Olúwa mo ti gbọ́rọ̀ rẹ gba ọkàn mi là sọ ọkàn mi di mímọ́ fún mi ní ẹ̀mí mọ́ rẹ mo jẹ́wọ́ rẹ wípé ìwọ ni Olúwa àtolùgbàlà mi mo jẹ́wọ́ rẹ pé o wá sórí ayé o sì kú lórí igi àgbélébù o jíǹde lọ́jọ́ kẹta mo jẹ́wọ́ rẹ wípé nítorí mi ló ṣe kú mo jẹ́wọ́ rẹ wípé ìwọ ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo gba ọkàn mi là kọrúkọ mi sínú ìwé ìyè ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́ òtítọ́ àti òdodo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo bá ràdúrà yẹn gbà mú kí ẹ kú oríire láti ìsinsìnyí lọ wá ilé ìjọsìn tó bá wà nítòsí ilé rẹ níbi tó ti ń porúkọ Jésù lójúlówó darapọ̀ mọ́ wọn bẹ̀ láti máa bá wọn jọ́sìn ẹ sì rí wípé Bíbélì òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń sọ ń bẹ̀ wá Bíbélì kan rà bí ò bá tí ì ní máa kà á ní gbogbo ìgbà kí o sì máa dàgbà nínú ẹ̀mí ní gbogbo ìgbà kí Ọlọ́run kí ó ràn ọ́ lọ́wọ́ ẹ jẹ́ àdókè lọ́hùn náà nígbà wọn bá padà dé wọ́n fún yín ní ìdánwò ìmọ̀ Bíbélì ẹ má yí kúrò ńbẹ̀ mò ń padà bọ̀. Ọ̀rọ̀ ayọ̀ náà wọ́n àwọn tó fẹ́
inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìdánwò ìmọ̀ bíbélì náà ni ó ń gorí afẹ́fẹ́ lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ta ni ó sọ ọ̀rọ̀ yìí àti níbi tí a ti lè rí nínú ìwé mímọ́ pàápàá jùlọ nínú májẹ̀mú tuntun kí mọ́ fún yín níṣẹ́ ṣe púpọ̀ níbo láti lè rí nínú májẹ̀mú tuntun àti ẹni tí ó sọ títí èmi ó fi dé mọ́ tọ́jú ìwé kíkà àti gbígbani ní ìyànjú àti ìkọ́ni. Ta ni ó sọ àti ibi tí a ti lè rí nínú ìwé mímọ́. Ẹ fi orúkọ yín ibi tí ẹ ti ń tàtẹ̀jíṣẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti nẹ́tíwọ̀kì rẹ̀ àti ìdáhùn yín ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lójú tó ń lọ lójú móhùnmáwòrán yín. Ẹni àkọ́kọ́ tí ó bá gbà náà ni a fún ní ẹ̀bùn wa tí a kéde rẹ̀ lọ́sẹ̀ tó bọ̀ tí a sì fún ní ẹ̀bùn wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń pè wá lẹ́yìn ètò bó tiẹ̀ jẹ́ wípé àkókò tí kó àwọn pápá mára àní lè dárúkọ yín tán bí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ a lè dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń pè wá lẹ́yìn ètò tí wọ́n sì máa ń pè wá sáwọn àkíyèsí díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbàdúrà fún wa gbogbo yín náà pátá là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àgbàdúrà wípé kọ́lọ́run súre fẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n ran ètò yìí náà lọ́wọ́ láti rí wípé ó ń tẹ̀ sọ́wọ́ wájú iléeṣẹ́ KAFTAN television gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ àti gbogbo wọn tájọ́ ń bètò wá àti àwọn gbogbo àwọn àlejò tá a máa ń gbé wá tí wọ́n sì máa ń bá wa dá sí gbogbo yín pátá náà là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ títí di ọjọ́ mẹ́jọ tá a lórí ọ̀fẹ́ láti máa pàdé bí Jésù Olúwa kò bá tí ì dé ni o ẹni pé mo máa ń sọ fí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kúkú ń ṣàṣìṣe rẹ̀ mo ti correct ẹ̀ lọ́pọ̀ gbà lórí program pé Jésù ò fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn o bí Jésù Olúwa kò bá tí ì dé ni o títí ọjọ́ mẹ́jọ bí Jésù Olúwa kò bá tí ì dé orúkọ mi ò yí padà Ben Olú Akinyeye lórúkọ tí èmi ń jẹ́ èmi náà ni atọ́kùn àti olóòtú ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi títí dìgbà náà mo kó yín sábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá yín gbé kó máa bá yín wọlé kó máa bá yín jáde títí dìgbà náà ẹ wà lálàáfíà. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.